mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá èmi ọmọ yín náà ní Òòṣà Ìbàdàn gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun lákọ̀ọ́kọ́ mo kí bàbá wa Samuel Japan àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun nínú Yorùbá Nation mo dẹ̀ kí bàbá wa ambassador Ọlọ́run jẹ́ kan wọ́n bàjẹ́ tán wà ní Canada àwọn tí wọ́n náwó tí wọ́n náà nínú Yorùbá Nation nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo wá challenge gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ìfẹ́ lódùn pátápátá mo challenge yín èmi Òòṣà Ìbàdàn mo challenge yín ẹ ti gbọ́ lódùn ó yọ èmi kúrò nínú ìfẹ́ lódùn sífẹ́ lódùn àfùgbà Yorùbá Nation ni gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ mi ìfẹ́ lódùn pátápátá ìfẹ́ lódùn àpapọ̀ ọmọ Yorùbá mo challenge gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ leaders nínú ìfẹ́ lódùn àpapọ̀ ọmọ Yorùbá mo challenge yín gbogbo ẹtí bá ti ń sọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ nù ìfẹ́ lódùn ọmọ Yorùbá ẹ mọ̀ yọkù gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìfẹ́ lódùn pátápátá mo challenge yín ẹ jáde sẹ́ni ìfẹ́ lódùn láti bá Yorùbá ni èmi kópa ní Yorùbá Nation ẹ ti gbọ́ mo kópa tí gbogbo yẹn sì mọ̀ mo ti ṣe fídíò mi tí mo ti kópa àkọ́kọ́ ẹ tó bá tó bẹ̀rẹ̀ mi màá tún ṣe fídíò mi ibi tí mo ti kópa ẹ̀yin sẹ́ni ìfẹ́ Yorùbá Nation ni ẹ̀yin tẹ́ jẹ́ aṣojú ìfẹ́ lódùn sẹ́ni ìfẹ́ Yorùbá Nation ni gbogbo ẹtí bá ti ń sòtọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ kò nù ìfẹ́ lódùn ẹ̀yẹ no king as God no king as God ẹ̀yẹ kò nù ìfẹ́ lódùn gbogbo àwọn èèyàn ládùn ìfẹ́ lódùn ẹ̀yẹ kò nù ìfẹ́ lódùn sẹ́ni ìfẹ́ Yorùbá Nation ni ẹ wo ayẹsẹ bẹ̀rẹ̀ ni mi àti yín gbogbo ẹ̀yin ìfẹ́ lódùn tẹ́ jẹ́ aṣojú ìfẹ́ lódùn pátá mo challenge yín gbogbo àwọn èèyàn tó nímọ̀ràn gidi àwọn èèyàn tó nímọ̀ràn gidi ẹ mọ̀ iye owó kò nù ìfẹ́ lódùn sẹ́ni ìdá sẹ́ni sẹ́yìn nìkan lẹ́gbàá Yorùbá Nation ni mo challenge gbogbo ẹ̀yin aṣojú ìfẹ́ lódùn pátá mo challenge yín ibi Òòṣà Ìbàdàn mo challenge yín